kí wa káàbọ̀ sí ẹ̀kọ́ bíbélì ọjọ́ ìsinmi ti òní, ọjọ́ ìsinmi kẹjọ lẹ́yìn mẹ́ta lọ́kan. Àkòrí ọ̀rọ̀: Olúwa Ọlọ́run àti ìjọba àlàáfíà. Ẹ̀ka àkòrí: àwọn okùnfà ìdarí àwàbí Ọlọ́run kejì. Orí ọ̀rọ̀ tí a fẹ́ gbéyẹ̀wò lónìí la pè ní àìbìkítà àwọn olódodo ará ìlú. Ibi kíkà wa sì ni ìwé wòlíì Nehemiah orí kìíní ẹsẹ̀ kìíní sí ìkẹrin àti Nehemiah orí kejì ẹsẹ̀ kìíní sí ìkẹta. Kí a tó tẹ̀síwájú, ẹ jẹ́ á gbàdúrà. Ọlọ́run bàbá, Ọlọ́run máa dúpẹ́ ní ọwọ́ rẹ fún olùfẹ́ tó fún wa láti rí ọjọ́ tòní. Ọlọ́run gbọ́ ọpẹ́ wa. Àmín. A lọ sílẹ̀ ẹ̀kọ́ bíbélì tọ̀sẹ̀ yìí. Olúwa ẹ darapọ̀ mọ́ wa. Àmín. Ẹ̀mí mímọ́ pa fún iye wa. Àmín. Ìwọ àdúrà wa, Jésù Kristi Olúwa wa. Àmín. Ẹ dárúkọ yín fún àwọn ènìyàn láti mọ orúkọ yín àti ibi tí ẹ ti wá. Orúkọ tèmi ni ẹni ọ̀wọ̀ Timothy Mofọlọ́runṣọ́ Olayiwola láti ìjọ Pétérù mímọ́ ní Eredo Provisional Archdeaconry. Orúkọ tèmi ni ẹni ọ̀wọ̀ Theophilus Abímbọ́lá Asogba láti ìjọ Jákọ́bù mímọ́ Kájọlà Ojú Ọ̀tà ní Eredo Provisional Archdeaconry. Ní orúkọ Jésù àdúrà wa gbà. Gẹ́gẹ́ bí a ti sọ dájú pé lónìí ó jẹ́ ọjọ́ ìsinmi kẹjọ lẹ́yìn mẹ́ta lọ́kan. Àkòrí ọ̀rọ̀: Olúwa Ọlọ́run àti ìjọba àlàáfíà. Ẹ̀ka àkòrí: àwọn okùnfà adarí àwàbí Ọlọ́run. Orí ọ̀rọ̀ tá a fẹ́ sọ̀rọ̀ lónìí la pè ní àìbìkítà àwọn olódodo ará ìlú. Ẹ já ṣí bíbélì wa sí ìwé Nehemiah orí kìíní ẹsẹ̀ kìíní sí ìkẹrin. Ẹni tó bá wà bẹ́ẹ̀ kó bá wà kà. Ọ̀rọ̀ ni Nehemiah ọmọ Àkàláyà. Ó sì ṣe nínú oṣù Kislev ní 20 ọdún nígbà tí mo wà ní Ṣúṣánì ààfin, ní Hanani ọ̀kan nínú àwọn arákùnrin mi, òun àti àwọn ọkùnrin kan láti Júdà wá sọ́dọ̀ mi. Mo bi wọ́n léèrè ní ti àwọn ará Júdà tó sálà, tó kù nínú àwọn ìgbèkùn àti nínú Jerusalem. Wọ́n sì wí fún mi wípé àwọn ìyókù tí a fi sílẹ̀ níbẹ̀ nínú àwọn ìgbèkùn ní ìgbèríko, wọ́n ń bẹ nínú wàhálà ńlá àti ẹ̀gàn. Odi Jerusalem sì wó lulẹ̀, a sì fi ilẹ̀kùn rẹ̀ jóná. Ó sì ṣe nígbà tí mo gbọ́ ọ̀rọ̀ wọ̀nyí, mo jókòó, mo sì sọkún, mo sì ṣọ̀fọ̀ ní iye ọjọ́, mo sì gbààwẹ̀, mo sì gbàdúrà níwájú Ọlọ́run ọ̀run. Ìwé Nehemiah orí kejì ẹsẹ̀ kìíní sí ìkẹta. Ó sì ṣe ní oṣù Nísánì ní 20 ọdún Asasata ọba, ọtí wáìnì wà níwájú rẹ̀. Mo sì gbé wáìnì náà, mo sì fi fún ọba. Èmi kò sì tí ì fa ojúro níwájú rẹ̀ rí. Nítorí náà ni ọba wí fún mi pé, èéṣe tí ojú rẹ fi fàró? Ìwọ kò sì ṣàìsàn. Èyí kì í sì ṣe ohun mìíràn bí kò ṣe ìbànújẹ́. Ẹ̀rù sì bà mí gidigidi. Mo sì wí fún ọba pé, kí ọba kí ó pẹ́. Èéṣe tí ojú mi kì yóò sì fi fàró, nígbà tí ilé ibojì àwọn bàbá mi di ahoro, tí a sì fi iná sun ilẹ̀kùn rẹ̀. Hallelujah. Èròǹgbà láti ṣàyẹ̀wò ohun tí olódodo ará ìlú jẹ́ àti ìdí tí wọ́n fi di àìbìkítà, àti láti jíròrò lórí bí ìfẹ́ àwọn ará ìlú ṣe lè di rírú sókè fún iṣẹ́ àjùmọ̀ṣe ìlú. Ìfáàrà: òwe kan wípé ó lè ṣe àtúnṣe ara ohun èlò tí ó ti di ìdìbàjẹ́. Ó ṣeni láàánú, èyí kò hàn kedere sí ọ̀pọ̀lọpọ̀ ará ìlú ní àwùjọ wa òde òní, nítorí tí wọ́n ti rin ọ̀nà kan mọ́ mi. Àìbìkítà ni àìní ìfẹ́ sí iṣẹ́ tàbí ìbáṣepọ̀ pẹ̀lú àwọn ẹlòmíràn. Ó jẹ́ ọ̀kan nínú àwọn okùnfà pàtàkì fún ìjọba àwàbí Ọlọ́run ní àwùjọ ọ̀làjú yìí. Kí ni àwọn okùnfà èyí, àti báwo ni a ṣe lè mú ìdàgbàsókè bá
ìfẹ́ inú àwọn olódodo ará ìlú fún ìsìn orílẹ̀-èdè. Hallelujah. Praise the Lord. Hallelujah. Ó tà sọ lónìí pé àìbìkítà àìwà àwọn ìwà olódodo ará ìlú àti wípé báwo ni a ṣe lè gba àwọn ènìyàn níyànjú láti lè máa ṣe ojúṣe wọn gẹ́gẹ́ bí olódodo tàbí àwọn tó ń ṣe tó ti nírì ìrẹ̀wẹ̀sì ọ̀nà ó láti lè ru ìfẹ́ wọn sókè láti tẹ̀síwájú nínú iṣẹ́ ìdàgbàsókè ìlú ní orúkọ Jésù. Ìlú wa ò ní bàjẹ́. Ẹ jẹ́ ká lọ sí atọ́nà ìjíròrò wa. Àkọ́kọ́ ni pé láti inú àwọn ìgbésẹ̀ Nehemiah, báwo ni ó ṣe lè ṣe àlàyé olódodo ará ìlú pàápàá bí ó ti rí ní Nàìjíríà. Wọ́n ní ká wo ìwé Ẹ́sítérì orí 4 ẹsẹ̀ 1 sí 4 àti ẹsẹ̀ 10 sí 14. Tí a bá kọ́kọ́ wo ìgbésẹ̀ Nehemiah, a rí i pé bó tilẹ̀ jẹ́ pé ààfin ló wà, ṣùgbọ́n kété tó rí àwọn arákùnrin rẹ̀, ó béèrè nípa báwo ni ìlú ẹ̀, báwo ipò wo ni ìlú rẹ̀ wà. Ní ìgbà tó gbọ́, ó ba ọkàn jẹ́, inú rẹ̀ bàjẹ́ lọ́pọ̀lọpọ̀. Tí a bá sì wo Ẹ́sítérì orí 4 láti ẹsẹ̀ 1 dé ẹsẹ̀ 4 àti ẹsẹ̀ 10 dé ẹsẹ̀ 14, a rí pé ìṣẹ̀lẹ̀ yìí náà ó jọra pẹ̀lú ipò tí Mọ́dékáì wà. Nítorí ní àkókò yẹn wọ́n kéde rẹ̀ pé wọ́n fẹ́ pa gbogbo àwọn Hébérù run. Ṣùgbọ́n ní àkókò náà ó gbé ìgbésẹ̀ láti jẹ́ kí Ẹ́sítérì ẹni tí ń ṣe ayaba láti jẹ́ kó gbọ́ ohun tó ń ṣẹlẹ̀. A sì pé ìgbésẹ̀ tí wọ́n gbé bẹ́ẹ̀ náà lè wípé wọ́n lọ nínú àdúrà àti àwẹ̀. A ní pé bí àwa náà bá lè gbé ìgbésẹ̀ yìí lórílẹ̀‐èdè Nàìjíríà, àmọ́ ìpá àyípadà rere ó máa bá orílẹ̀‐èdè wa. Ìjọ Ọlọ́run á sì máa tẹ àtẹ̀síwájú. Àmín. A rí i pé bí bàbá wa Olúwa ti dáhùn sí ìbéèrè yìí, wọ́n dáhùn dáradára. Nehemiah ọkàn rẹ̀ gbọgbẹ́ nígbà tó gbọ́ pé ogun Jerúsálẹ́mù wó lulẹ̀ àti pé a ti fi iná sun ilẹ̀kùn rẹ̀. Ó dìde àtúnṣe. Bẹ́ẹ̀ náà ni Mọ́dékáì náà ó fa aṣọ rẹ̀ ya, ó wọnú ọ̀fọ̀ lọ láti lè rí i pé wọ́n gbà wá àti àdúrà àti pé Ọlọ́run ṣe kí ni ó dá sí wọn. Bẹ́ẹ̀ náà bàbá gbé ìgbésẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà, a rí i pé Ọlọ́run yóò dáhùn sí ọ̀rọ̀ wa. A gbàdúrà pé àwọn olódodo ìlú Ọlọ́run kó gbé wọn dìde fún wa. Àmín Jésù. Ẹ já lọ sínú ìbéèrè kejì. Farabalẹ̀ ṣe àyẹ̀wò ìwé Lúùkù orí 19 àti ẹsẹ̀ 51 dé 53, kí o sì tọ́ka sí i pẹ̀lú ìrísí àwọn olódodo àti aláìṣòdodo ará ìlú àti ọmọ ìjọ. Ní ìbámu pẹ̀lú bí tá a kà nínú ìwé Lúùkù orí 19 ẹsẹ̀ 50 sí ẹsẹ̀ 53, a ó rí bí Jésù bó ṣe lé àwọn tí ń tà tí ń rà jáde nínú tẹ́ḿpìlì. Ó bá wọn wí wípé èṣe tí ẹ fi sọ ilé bàbá mi di ihò ọlọ́ṣà, ṣe bí ilé àdúrà ni à ń pè é. A rí pé ìgbésẹ̀ Jésù jẹ́ ìgbésẹ̀ tí àwọn olódodo gbọ́dọ̀ ṣe. Ó bá wọn wí, ó rí àwọn tó ń tà tó ń rà, ó sì lé wọn jáde. So gẹ́gẹ́ bí ẹ̀rí orílẹ̀-èdè wa lónìí, a gbọ́dọ̀ tagìjì láti bá àwọn tí ń hùwà ìtọ́ wí gẹ́gẹ́ bí olódodo. Ká sì rí pé ká má fà sẹ́yìn, torí pé nígbà tí a bá hùwà òdodo láti bá àwọn aláìṣòdodo wí, àwọn aláìṣòdodo nínú ìlú tàbí nínú ìjọ wọn á takò wá. Ká má sì jẹ́ kí ẹ̀rù kó bà wá láti ṣe ohun tí ń ṣe òdodo nínú ìlú àti nínú ìjọ Ọlọ́run. Mo sì gbàdúrà pé bá a ti ń ṣe yìí, Ọlọ́run Olódùmarè á máa tún agbára wa ṣe. Àmín. Ká farawé àpẹẹrẹ Jésù Kristi ló ti tako àwọn ọ̀gára ọlọ́ṣà tó ń sọlẹ̀ Ọlọ́run di ihò ọlọ́ṣà. Bẹ́ẹ̀ náà ni ojúṣe gbogbo wa ní láti tako ìwà ìbàjẹ́ ní orúkọ Jésù. Ọlọ́run bá wa ní bá ìwà ìbàjẹ́ wí nínú ìjọ rẹ̀. Ìbéèrè kẹta yìí pín sí apá A àti B. Apá A ni wípé kí ni ìdí tí àwọn olódodo ará ìlú tàbí ọmọ ìjọ kan fi ń hùwà àìbìkítà ní ayé òde òní? Jírò ní ìbámu pẹ̀lú Nehemiah orí 4 ẹsẹ̀ 1 sí 3. Bí a bá wo Nehemiah orí 4 láti ẹsẹ̀ 1 dé 3 yìí, àárí ìhà tí Sanbalati àti Tòbíà kọ sí àtúnṣe tí àwọn Nehemiah gbìyànjú láti ṣe sí odi Jerusalem. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ náà lórí lórílẹ̀‐èdè Nàìjíríà, pàápàá nínú ìjọ Ọlọ́run lónìí. Pàápàá ohunkóhun tí a bá ti fún ẹlòmíràn ṣe, kò sí bẹ́ẹ̀ wọ́n ṣe lè ṣe tó ṣe lè dá ní ojú wa.
ẹnu ẹ̀gàn la máa fi bàjẹ́ nítorí pé àmà wò pé àwa ló yẹ ká ṣe tí àbálẹ̀ tí lóore ọ̀fẹ́ láti ṣe kò sí bẹ́ẹ̀ lómi ìṣe lè ṣe tó lè tẹ́ wa lọ́rùn. Ilé ló jẹ́ ohun tí ó wọ́pọ̀ nínú ìjọ àti ní orílẹ̀-èdè wa, ṣùgbọ́n a gbàdúrà pé ní gbogbo ìgbà tá a bá ń ráwọn olódodo ní orílẹ̀-èdè àti nínú ìjọ Ọlọ́run, a gbàdúrà pé ìjọ Ọlọ́run yóò máa tẹ àtẹ̀síwájú lórúkọ Jésù. Ẹ já wo apá bí rẹ̀. Ó ní farabalẹ̀ ṣe àyẹ̀wò àwọn ìgbésẹ̀ Pétérù àti Bánábà nínú Gàlátíà orí ìkejì ẹsẹ̀ kọkànlá dé ìkẹrìnlá, kí o sì fúnni ní ìdí tí ìfẹ́ ọ̀pọ̀lọpọ̀ ènìyàn fi lè ṣàdédé di tútù àti àìbìkítà. Kí sì ni àṣẹ Bíbélì nípa àìbìkítà? Ní ibi tí a wò yìí, a rí pé Pétérù ó jẹ́ ọ̀kan nínú àwọn tí ó bá Jésù rìn nígbà ayé rẹ̀. Ó sì mọ ohun gbogbo nínú ẹ̀kọ́ tí Jésù kọ́ wọn. Ṣùgbọ́n ní kété tí ó kúrò ní àárín àwọn tó jẹ́ akẹgbẹ́ rẹ̀ tó jẹ́ ọmọlẹ́yìn Jésù, ó darapọ̀ mọ́ àwọn aláìkọlà láti máa bá wọn jẹ àti láti máa bá wọn mu. Nígbà tí ó rí pé àwọn ọmọlẹ́yìn Jésù bíi tirẹ̀ pọ̀, ó fà sẹ́yìn. Èyí tí ń ṣe ìwà àgàbàgebè. Eléyìí wọ́pọ̀ láàrin àwọn ọmọ Ọlọ́run lákòókò yìí àti láàrin àwọn òjíṣẹ́ Ọlọ́run. Nígbà tó bá wà ní àárín àwọn akẹgbẹ́ wọn tó jẹ́ ọmọ Ọlọ́run, wọ́n á máa ṣe jẹ́jẹ́, wọ́n á máa hùwà bí ọmọ Ọlọ́run. Ṣùgbọ́n ní kété tí wọ́n bá kúrò ní àárín àwọn ọmọ Ọlọ́run, wọ́n á darapọ̀ mọ́ àwọn aláìwà bí Ọlọ́run. A rí pé ìgbésẹ̀ Pétérù yìí, gẹ́gẹ́ bí òwe àwọn Yorùbá gbà tó sọ pé tí orí bá ń ṣàárẹ̀, á ràn gbogbo ara. Òun ló mú Bánábà tó jẹ́ ọmọlẹ́yìn rẹ̀ láti fi ẹ̀kọ́ òdì fa òun náà lọ láti máa bá àwọn aláìkọlà láti máa bá wọn jẹun. Ohun tí Bíbélì yìí tọ́ka sí tá a sì gbọ́dọ̀ ṣe ni pé a ò gbọ́dọ̀ jẹ́ kí agara láti máa ṣe ohun rere kó dá wa. So gẹ́gẹ́ bí Kìrìsìtẹ́nì, ká má jẹ́ kí agara àti máa ṣe ohun rere kó dá wa. Hallelujah. Ká máa tẹ̀síwájú nípa rere ní ṣíṣe nítorí pé èrè ń bọ̀, a ó gba èrè iṣẹ́ wa. Ìbéèrè tó kẹ́yìn, ìbéèrè kẹ́yìn ni pé kí ni àwọn ìgbésẹ̀ tí a lè gbé láti ṣàtìlẹ́yìn fún àwọn olódodo ará ìlú àti àwọn ènìyàn àwùjọ wa, kí a sì mú wọn kúrò nínú àìbìkítà wá sínú dídìde sí ojúṣe. Tí a bá wo ni Máyà yẹn orí kẹrin ẹsẹ̀ 19 dé 23, a rí pé ní Máyà ó sọ̀rọ̀ ìfọkànbalẹ̀ fún àwọn ará ìlú. Eléyìí ràn wọ́n lọ́wọ́ láti jẹ́ kí wọ́n dúró dáradára. Bí a bá dẹ̀ wo Ẹ́sítérì náà, a rí pé pẹ̀lú gbogbo ìgbésẹ̀ tí Mọ́dékáì àti Ẹ́sítérì ìpín ọ̀fẹ́ gbé, a rí pé ṣe ni wọ́n kọ́kọ́ lọ nínú àwẹ̀ àti àdúrà. Bákan náà lóhun tí Jésù Kristi sọ, ẹ jẹ́ ká yára wo ìrere ti Lúùkù orí 22 ẹsẹ̀ 23, ẹsẹ̀ 22. Ṣùgbọ́n mo ti gbàdúrà fún ọ kí ìgbàgbọ́ rẹ kí ó má ṣe yẹ̀, àti ìwọ nígbà tí wọ́n bá sì yí padà mú àwọn arákùnrin ní ọkàn le. Mo rò pé ohun tí a lè ṣe òun náà ni nípa ìṣọ́ra àti nípa àwẹ̀ ká sì máa gbàdúrà ní òrèkóòrè. Hallelujah. Kí a máa gbààwẹ̀ àti àdúrà ní òrèkóòrè bí Ẹ́sítérì ṣe kéde àwẹ̀ lọ́jọ́ 3 fún gbogbo àwọn ènìyàn rẹ̀. Ìparí, àwọn alátakò iṣẹ́ rere ti wà, wọ́n á sì máa wà nínú àwọn ìletò àti orílẹ̀-èdè wa. Àìṣe ojúṣe kan mú nǹkan burú sí i. Ṣùgbọ́n nígbà tí a bá mú àwọn olódodo aráàlú lọ́kàn le nípa àdúrà àti iṣẹ́ tí yóò ru ìfẹ́ inú wọn sókè sí àti dídìde sí ojúṣe wọn ní ṣíṣe rere. Fún ìrònú, mo lè jẹ́ Nehemiah, Mọ́dékáì tàbí Ẹ́sítérì àkókò mi. Ẹ jẹ́ ká jùmọ̀ wo àkọ́sórí wa ìwé Nehemiah orí 2 ẹsẹ̀ 3, ó yá o. Mo sì wí fún ọba pé kí ọba kí ó pẹ́, èéṣe tí ojú mi kì yóò fi fàró nígbà tí ilé ìbòjì àwọn bàbá mi di ahoro tí a sì fi iná sun ilẹ̀kùn rẹ̀. Ẹ jẹ́ kí a gbàdúrà. A gbé ọgọ́ Ọlọ́run fún ẹ̀kọ́ Bíbélì tí ọ̀sẹ̀ Olúwa ìgbọ́ ọpẹ́ wa. Àmín. Àwa tí a ti sọ àtàwọn tí ó gbọ́ wa, Olúwa ṣe wá lólùdòdó ìlú. Àmín. Jésù Kristi Olúwa wa.